Wálé Adéọba ti jáde tán lórí ọ̀rọ̀ Taye Currency. Ta lẹni tó parọ́ mọ́ Taye Currency? Kí ni wọ́n sọ nípa Taye Currency tí kì í ṣòótọ́? Báwo lọ̀rọ̀ ṣe kan arákùnrin kan tí wọ́n ń pè ní Mr Sport tó ń pè ní Saheed? Ta ló ń jẹ́ Lamba? Báwo lọ̀rọ̀ wọn ṣe jẹ́? Kí ni wọ́n sọ nípa Taye Currency? Ṣé lóòótọ́ ni pé Mr Saheed, Mr Sport ó fún Taye Currency ní 1 million naira? Kí lohun tó fa gbogbo ọ̀rọ̀ yìí jáde o? Ó tú ọ̀rọ̀, ó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lórí fọ́nrán kan tá a rí. La wá ní ká mú wá fún yín níbi tí Wálé Adéọba ti ń fọ̀rọ̀ lẹ̀ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, ẹ̀yin èèyàn wa. Ó kàn jẹ́ wípé Taye Currency ò ní lè jáde nítorí tó bá jáde á kàn máa fún ẹni yìí ní àǹfààní láti di gbajúmọ̀ ni. Ẹ wo ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí o. Ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ, ohun tó fa ọ̀rọ̀ ipò fún Taye Currency ní 1 million naira gbogbo ẹ̀ lẹ̀ máa gbọ́ nínú fọ́nrán yìí. Kí ni Wálé Adéọba gan sọ sí Mr Sport? Kí ló sọ nípa Mr Lamba? Ẹ̀yin èèyàn wa kan ń bẹnu fọ́nrán yìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Wálé Adéọba. Orúkọ mi ni Wálé Adéọba, Mr Package. Mo fẹ́ jẹ́ kẹ́ wo fídíò yìí tó bá ti rántí ilé tí mo fẹ́ ṣò fún yín. Torí ọ̀rọ̀ kan sọ́ńbẹ̀ pọ̀, mo mọ̀ pé ẹ máa mọ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ wo fídíò. Màá fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ yìí kọ́gbọ́n. Kí ló ṣẹlẹ̀? Ok, mo ń bọ̀. Ẹ wo ilé náà. Ṣé pé ọdún bíi rédíò tó ọdún bó ṣe fún wọn? Àgbẹ̀ wọn lọ sọ. Tí wọ́n á pè wọ́n ní ìtàfẹ́, màá tẹ̀lé wọn pé wọn. Ìbá wọn, I gave Taye Currency 1 million naira. Èmi mo gba all of this. Ẹgbà yẹn tọ́gbà 1 million. Wọ́n á náwó, wọ́n á taṣọ. Mo ṣe advert. Ṣé pé ọdún bíi rédíò tó ọdún bó ṣe fún wọn? Àgbẹ̀ wọn lọ sọ. Tí wọ́n á pè wọ́n ní ìtàfẹ́, màá tẹ̀lé wọn. Ìbá wọn jẹ́ fresh ẹ̀dọ̀ tí wọ́n ti ń ṣe kó jẹ́ rédíò mi. Àjọ máa lọ. Mo ń bọ̀. Ẹ jẹ́ máa mú jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ok. Well, mo rò pé a ti rí díẹ̀ ń bẹ bó ṣe lọ bẹ́ẹ̀. Mo kàn play short video yẹn fún yín because video yẹn gùn torí mi ò fẹ́ kí video long lọ títí. Mo kàn fẹ́ ṣe àwọn corrections kọ̀ọ̀kan ni lórí àwọn video tí mo gbọ́ yẹn. Bóyá rọ́ ni o, bóyá òótọ́, èmi máa ń wà very very sincere. Èmi ò dẹ̀ ń ṣe nǹkan torí pé bóyá tẹ́nìkan like me or not. Either you like me or not, kádàrá life ẹ nìyẹn. You like me, ṣé yẹn mú oúnjẹ wá orí table mi ni? Oh, like me, ṣé yẹn fowó sí mi lápò? So I do my things and I leave the rest for God. I don't deal with men, mere men. Mi ò dẹ̀ ń ṣe service. So now let me tell you 2 things mo fẹ́ sáré sọ lórí Saheed àti this guy. He's really doing a good thing ní wrong time. Àbí kí n sọ pé ó ń ṣe wrong thing. Ó ń ṣe wrong thing ní good time. Wrong things ló ń ṣe. Má bínú pé mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. Tábàjọ dúró pọ̀ ọmọ pé mo ń sọ bí màá ṣe sọ́nà lélẹ̀. Number 1 ni pé bọ̀bọ̀ yìí Saheed Mr Sport yìí. Àwọn tó bá ń jáde tó bá ń sọ̀rọ̀ ẹni tó bá ń believe ẹ̀ ẹni tí àwọn tí ò mọ̀ ni. Ẹni tó bá ń believe ọ̀rọ̀ ẹ̀ àwọn tó jẹ́ pé bóyá wọ́n ṣe ń já sí pé bóyá wọ́n ṣe ń mọ̀ ẹni tó bá ń believe ọ̀rọ̀ ẹ̀. Ṣé ẹ mọ̀ pé bó ṣe jáde náà ni tó lóun fún Zazu Portable ní 5 million naira because ó mọ̀ pé àwọn èèyàn ò ní wá fẹ́ jáde kán wá debunk or defend it because ó mọ̀ pé a máa fún ẹni more fame ni. Tí wọ́n bá wù ẹ́ dáadáa wà á rí pé ìwọ gan wà comfortable. That confidence wasn't there with what you are saying. Now let me tell you, mi ò lóun parọ́ o. Mi ò sí ń bẹ̀ ògbà tó lóun tẹ́ ń ṣe gbogbo transactions yẹn. Bọ̀ nǹkan tí èmi ń rí lèmi ń sọ yẹn. Kò bá lo fún yàn 100,000 bó ṣe wà, mi ò lè believe ẹ because nǹkan tó ṣe sí side tèmi sí sàkání mi kò lè jẹ́ kí n believe ẹ láíláí mọ́. Lórí ọ̀rọ̀ iṣẹ́ mi tá a gbé fún Gold My TV tó dẹ̀ ń lọ lórí afẹ́fẹ́ lẹ́nu Dọ̀túnlá mẹ́ta tó bàjẹ́ tí mo ná millions of naira lé kíní yẹn lórí tí wọ́n dé tó ló máa rà ní 120,000 naira. Kọ́ rò pé bóyá lè bí làwọn tó wá mo wá bẹ̀ ò mọ̀ pé iṣẹ́ mi ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ mi ni o. So mo fẹ́ gbé Taye influence là ń lò gbogbo wa. Mi ò lóò fún currency 1 million kó gbọ́ mi dáadáa o torí mi ò sí ń bẹ̀. Now ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn èmi ò believe ẹ mi ò dẹ̀ lóò fún ní 1 million but mi ò believe ẹ. Wọ́n fẹ́ wá declare Taye Currency àṣẹ tí currency bá jáde ńsìn tó bá sọ̀rọ̀ ńsìn wọ́n á mọ̀ pé irọ́ pọ̀ nú ọ̀rọ̀ ẹ̀ irú ìwọ Saheed Sport tó bá ń jáde tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ẹ̀ tó bá ń believe ẹ má bínú pé mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ o because onírú ayé àtọ̀run ni ẹ kò sẹ́ni tí ò mọ̀ ní industry ṣé wọ́n tó jáde pé Success FM ò fún Portable ní 5 million èmi iṣẹ́ ìwádìí wọ́n ní Success FM ló sanwó ìwọ kọ́ ó dẹ̀ ń sọ bí pé wọ́n personalize ẹ̀ bí pé wọ́n ló san 5 million naira fún Portable ṣé wọ́n ní wàá ló san 1 million naira fún Currency lèmi àwa believe kágbé yẹn sẹ́gbẹ̀ bọ́ mi ò lóò fún o tó gbọ́ bóyá ojú oorun ẹ̀yin lẹ́jọ́ mọ̀ yẹn láàrin ara yín nìyẹn business you are brothers tẹ́lẹ̀tẹ́lẹ̀ now ṣé ìgbà tí Alhaji Taye Currency àbí Alhaji Pasuma tó fẹ́ wá declare ọ̀gá ńlá whatever ṣé wọ́n ní kó fún kíní lówó ni because ẹ máa ń sọ̀rọ̀ bí pàwọ̀ understand industry wọ́n fẹ́ wá promote ẹni náà wọ́n á tún ní kó fún lówó ok wọ́n ló ní ṣọ́ọ̀bì ló wá lọ fún Currency lówó pẹ̀lú nǹkan tó wà láàrin yìí wẹ́
kò sí wàhálà lórí àyẹn ẹja tún kò lórí yẹn kí n tó sọ̀rọ̀ bọ̀bọ̀ yìí now mo fẹ́ throw question síta ni o mo fẹ́ throw question síta now o tún sọ̀rọ̀ ní òun fún currency ní body hitting because of ó lọ sọ̀rọ̀ ẹ pé òun kó àwọn èèyàn lọ hajj kìíní kan ṣáàjì Mr Sports game bí ẹni kankan ṣé bẹ́ẹ̀ lè lórí sọ àwọn nǹkan tó kù nǹkan táyé kọ́rẹ́ tó bá jẹ́ mi náà bí màá ṣe sọ nìyẹn because ó fẹ́ràn Maradona ṣé ní Maradona tó wà mọ́nà tán ló ń sọ kí là mọ́ ń bàdàn ó fẹ́ràn Maradona ló ṣe sọ pé kí Maradona kó wà careful àwọn tó bá lè sọ lè lọ sọ fún ẹ èmi mọ̀ pé tí currency bá jáde sí bọ́ọ̀rọ̀ ìṣèrí kọ́ lélẹ̀ kò ní ìdásí máa bá rú ẹ sọ̀rọ̀ tó rọ́lọ́ ti gbéga already gbogbo nǹkan tẹ ọ̀nà kan náà lẹ́ ń wá láti fà wálẹ̀ interview ti pẹ́ o interview ti pẹ́ tẹ̀ ń wò yìí o torí mò ń monitor everything Délé Adéyanjú ṣe release ẹ̀ ni so now ìwọ sọ pé ó sọ pé kó má mú yàn lọ ṣé ìwọ tí ó ti ṣe bóyá ariwo 419 kí ní kan tó ń palẹ̀ ẹ lórí ibi tó wà àti bí nǹkan ó dẹ̀ ń correct Paso Poli pé èmi náà sọ ó jẹ́ wà careful lẹ́gbẹ̀ẹ́ bọ̀bọ̀ yẹn so kí ni ẹ̀ wá ṣe kí ni ẹ̀ wá fa ìṣẹ̀ wà careful lẹ́gbẹ̀ẹ́ bọ̀bọ̀ yẹn ó ti ṣe fẹ́ ní báyìí tí kò lọ ṣe ń bù mí so kí wá ní sẹ́yìn ò ṣe nǹkan tó ju ìwọ ọgbọ́n tí ó ní tí wọ́n bá tú àṣírí ẹ̀ bó ṣe wà ẹ́ tí wọ́n bá tú àwọn àṣírí ẹ̀ ní Ìbàdàn yẹn wọ sáìdì Mr Sports èmi ò ṣe èèyàn burúkú ni o má mọ̀ pé dandan ló wá ṣe lórí interview Délé Adéyanjú àgbálẹ̀tì ìyẹn tún lọ bẹ́yẹn ó ní nígbà tó wá bí onítòótọ́ ni kinní kan àwọn nǹkan tó fi ṣẹ́ nìyẹn okay torí pé wá ṣe nǹkan bẹ́yẹn okay ó mẹ́niyẹn lọ Mẹ́kà àbí fine so o lè blame Alhaji Taye currency torí pé ó ń correct ó ń sọ fẹ́ni báyìí pé má jèsì kòtò àwọn kan ti jèsì kòtò yẹn rí ìwọ gan lè ṣe àti pé ìwọ gan ti ṣe nǹkan tó jù bẹ́ẹ̀ lọ jẹ́ kájọ máa bàbọ̀ máa ṣíwèé kan láwẹ́láwẹ́ àwọn ìwà tí ìwọ gan ti wù tó jẹ́ pé ìwà ìkà tó lè pààyàn ló ti wù níbàdàn yẹn láwọn nǹkan tó ṣe sáwà kọ́sà àwọn ọ̀dọ́dọ̀ kan máa jáde nísìnyí wọ́n á rò pé ó tọ́ ọ̀rọ̀ gidi kan àbí nǹkan gidi kan ló ń sọ you understand now ìyẹn tún lọ bẹ́ẹ̀ ó ní kí tiẹ̀ ló tún sọ náà ó ṣáà ń sọ gbogbo ẹ̀ mọ́ra wọn but let me correct you let me jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ gbogbo nǹkan tó sọ ìwọ àti Alhaji Taye currency àárín yín ló wà kò kan èmi mi ò dẹ̀ mọ̀ gbà yẹn kí n tó correct bọ̀bọ̀ ṣé orí in everything téèyàn bá ń ṣe láyé yìí téèyàn ń ṣe láyé ṣé nígbà tí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ in a secret place tó jẹ́ pé ẹ lè jọ yanjú ẹ̀ láàrin ara yín ṣé kó wá jáde kó wá máa fẹ́ nìkan kẹ́nìkan tó jẹ́ pé ti jábọ́ ṣọmọ pé gbogbo yín ti mófo kó wá máa fẹ́ nìkan kẹ́nìkan kó wá máa gbé máìkì kó máa ṣe gànràn lẹ́yìn àwọn ọmọ inú ẹ̀ kó máa disvalue ara ẹ̀ ṣó ní the next thing ọ̀gá sports ṣó ní the next thing tẹ wá bí Taye currency yẹn owó kó wá lọ jókòó nbì kan nínú ẹ̀ wá máa bẹ̀rẹ̀ ti bí wó bẹ́ẹ̀ ṣe máa ń bí àwọn kan wó torí pé lè bu gbogbo yín lọ́wọ́ ṣé yẹn ní the next thing olófò ní ẹsẹ̀ olófò ní ẹ then ọ̀rọ̀ Ayéfẹ́lẹ́ tó sọ Ayéfẹ́lẹ́ fún ẹ latitude because of àwọn ọ̀wà burúkú ẹ tó ti wù láyéfẹ́lẹ́ tó fi confront ẹ pé yes mo mọ̀ pé wà ń bẹ̀ mi ò dẹ̀ ní wá mi ò wá ṣe mọ̀ pé òwò náà dẹ́rọ̀ adákẹ́ because ọmọ pé tó bá continue mo mọ̀ bọ̀dá Yínká á máa fàyọ fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni torí kò rẹ olówó ni olówó doesn't need you ìwọ ló ń jẹ lábẹ́ mo mọ̀ pé wà ní FCC mi ò wá nìyẹn má kò tiẹ̀ bá mi mo sọ pé máa sọ nǹkan tó lé ẹkún Fresh FM má jà síwèé kan nonsense lọ́rọ̀ tó sọ ẹjá wá kó lórí gbogbo yẹn lórí bọ̀bọ̀ ìjọ my dear brother tó bá ti ń ṣe kínní I think you are a media person come journalist see under journalism ó ní kankan tó kọ́ wa ń bẹ̀ you have to balance your story before you come out kó tó máa sọ̀rọ̀ don't allow people to be looking at you as a fool people like us pé àwa tó mọ ìjìnlẹ̀ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ mo ń ṣẹ́nu kù ní o tí n bá jáde síta fún sport fún gbogbo nǹkan á dàrú gan torí mo mọ̀ tán tí wo ò mọ̀ mo mọ many things tí wo ò mọ̀ èmi ò kàn ń ṣèyàn tó jẹ́ pé mo lè máa jáde láti máa ba ayé èèyàn jẹ́ ni bí àwọn sport are you getting me balance your story in journalism you balance your story bọ́tà pọ̀sì kò tó sọ̀rọ̀ ká odidi Alhaji Taye currency lọ bẹ kí ló pè náà má sọ bẹ́ẹ̀ mọ́ o tó ń torí Ọlọ́run nǹkan tó bá wà láàrin wọn kọjọ máa yanjú ẹ̀ there are so many stories tó jẹ́ pé tó bá gbọ́ lẹ́rìn àwọn tẹ́ ń gbé sórí kiri gan tó jẹ́ pé àwọn èèyàn káwọ́ lérí ni nǹkan tó bá ń transpire between them that doesn't mean pé kálàjì wa lọ máa bẹ́ẹ̀ tó fẹ́ biwó kálírù nǹkan tiẹ̀ ṣẹlẹ̀ kágbà kó ṣẹlẹ̀ ṣé bóyá kó pera wọn sí kọ̀rọ̀ ni as brothers ṣé nǹkan tí gbogbo nǹkan tí ilé demonstrate ọmọ bọ̀bọ̀ Saidi tó demonstrate nínú gbogbo ìjà yìí tó demonstrate ṣé nǹkan tó mórí pípé wá to you yourself tó mórí pípé wá oníwọ́n ní kó lọ bá Paso kó lọ ṣe kinní kan ṣé kò ní nǹkan tó ṣe tí sport ṣe ta ló introduce Taye sport sí Pasuma olóníwọ́n ní kó lọ bá Paso pé kinní kan ó ní nǹkan tó ṣẹlẹ̀ náà that's why I say you should balance your story tó ti rí Taye currency kó bí pé kí ló dé tí Taye currency fi ṣe tó fi sọ̀rọ̀ bẹ́yẹn àbó mọ̀ pé ó ní reason ti ru Taye currency àfi sọ̀rọ̀ bẹ́yẹn lọ bá Paso náà ṣé òun àti Paso níjà ni àbó mọ̀ pé àwọn ilé máa ń fi kankan kan ni àbó mọ̀ bí tí àwọn ilé ti fẹnu kún Ìbàdàn dé ókè ó fẹ́ wọ́n náà fẹ́ bọ́ tó fẹ́ gbèjà sport wọ́n eléyìí ló fẹ́ máa gbèjà má sọ bẹ́ẹ̀ mọ́ balance your story well kó tó máa jáde kó tó máa sọ̀rọ̀ kó lọ bẹ́ẹ̀ nígbà tí wọ́gùn ò tí ì gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ẹnì kejì or let me advise you again mẹ́nu kó nù ọ̀rọ̀ gbogbo nǹkan tó lọ́ ń wú jáde yẹn my dear brother ó ju ẹ lọ o má bínú pé mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ o mi àti òní yú o ó ju ẹ lọ má tẹ́rí sí tó bá dẹ̀ fẹ́ máa tẹ́rí sí mọ bó ṣe máa balance ọ̀rọ̀ kó tó jáde fi Saidi Mr Sports lẹ pẹ̀lú wọn àti kìtìkìtì tó ń bá kiri
wọ́n àti pìtìpìtì lélẹ̀ ń bá kiri because these are not sincere people ní entertainment industry. Kò yẹ gbogbo nǹkan tó ń sọ yìí 70% of it irọ́ ló wà ń bẹ̀. Saheed ló fẹ́ máa bìjà ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀ fáwa Saheed sports ẹ fi lẹ́bẹ̀ẹ́ yẹn o Wálé Adéọba lórúkọ mi Mr Package. èrò tí ń bẹ nínú hall ju 1000 lọ yìí ń ta 100 how come bó ló ti jẹ́ mo ṣe pé gódógbó nìyẹn gódógbó ẹ̀yin lẹ mú kíní ìwà bá mi gbogbo owó tá a tó pàǹjọ ẹ̀ brown envelope ní gọ́fìnà fi fún Alhaji Currency lówó gbogbo ẹ̀ pátápátá ní Currency gbé lọ láì fún mi ní one time. àti owó orí stage. àtowó orí stage àtowó everything àṣé wọ́n ti ní kábúrò wọn kò fó kó ń lọ mú irú aṣọ tèmi ń tà kò fó ti wá lọ má aṣọ kò fó wá èmi wá ń ta aṣọ yẹn pẹ̀lú ẹ̀ pé mi ti ṣe paper bag tí a ti ṣe draw wọn sí tá a ti yà wọn sí tí gbogbo ohun tá a fẹ́ ṣe ti wà ń bẹ̀ tẹ́ pé àti ibi tá a ti fẹ́ ṣe ìyẹn máa ń dàbí invitation tá à ń ta aṣọ pẹ̀lú ẹ̀ pẹ̀lú pass àwọn wá ń ta tí wọ́n ní 25 èmi dẹ̀ ń ta aṣọ 5000 mo dárí pé àwọn èèyàn wá sọ́dọ̀ mi mo dẹ̀ rán advert yẹn for a month pẹ̀lú rédíò tour tí mo tún ṣe fún wọn at least má ṣí iye tí mo ná lórí bẹ́ẹ̀dì Alhaji Currency nígbà náà pé iye tí mo ná yàtọ̀ sí mo ṣe wàhálà yàtọ̀ sí kan over 5 million naira pẹ̀lú owó tán gba àwọn gángan gba 1 million naira lọ́wọ́ mi owó tí aṣọ yẹn mo fi tọrọ last ni torí pé màmá tó ta sọ fún wa ìyàwó àgbàlagbà promoter tán ti kú nìkan náà fún ìyàwó Àríyá àwọn náà máa wò mí báyìí ìyàwó Àríyá ló bá wa máa sọ yẹn ìyàwó Àríyá ni kí n ṣèwádìí dáadáa wọ́n ti lọ múra aṣọ yìí mi tó ibi tán ti kú àwọn ní ẹnìkan wá múrò ẹ̀ mo ní kò sẹ́ jọjọ mo ní wọ́n lè lọ yà mú ń lu mi ìkọ̀tí má bá yàn ṣe gẹ́gẹ́ bí tí mo sọ máa ń fọkàn tán yàn èyí tá àti ìgé nìkan nìyá yẹn bá mi gbà kí gbèsè yẹn máa pọ̀ ṣùgbọ́n tí mo ti gé ilẹ̀ ẹ̀kọ́ sẹ́yìn pé tí mo ti. pé báwo lè rò ṣe ní pọ̀. Pasuma ló ń bọ̀ wá kọ́ ni náà Pasuma ló ń bọ̀ wá kọ́ even ìjà ẹlẹ́ẹ̀kejì ni gbà yẹn o táìmù tí Táyé ṣe 45 yẹn àwọn àti Pasuma sì ń já náà gbà yẹn o that was ẹlẹ́ẹ̀kẹta rèé oníjà tán chai. ọkọ tó fi ṣe ẹ̀yìn nìyẹn. ní ti Táyé Currency bí kọ́kọ́ tó jẹ́ tí mo lè sọ pé sí àkọ́kọ́ nìyẹn. tó òun lẹ ti gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ yìí báwo ló ṣe jẹ́ ẹ ṣé lóòótọ́ ni pé Mr. Lamba tó ń dárúkọ yìí náà ò balance story ẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn ẹ ṣé lóòótọ́ ni pé gbogbo nǹkan tí wọ́n sọ nípa Mr. Sport tó ń jẹ́ Saheed yìí ṣé lóòótọ́ ni pé ó máa ń parọ́ lóríṣiríṣi pé òun fún àwọn èèyàn lówó pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ nínú fọ́nrán ẹ̀yin èèyàn wa kí lẹ rí nípa ọ̀rọ̀ Wálé Adéọba àti ọ̀rọ̀ Táyé Currency kí ló dé táwọn ọ̀rọ̀ yìí ń wáyé lásìkò yìí báwo ló ṣe jẹ́ gangan ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching. Náà lọ́fọ̀ polówó ọjà fún polówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu